gba lẹ́tà ayọ̀, mo ti gba lẹ́tà ayọ̀, mo ti gba lẹ́tà ayọ̀, èmi ò ní ṣẹrù ayé mọ́. Ẹ ti gba lẹ́tà ayọ̀, ẹ ti gba lẹ́tà ayọ̀, ẹ ti gba lẹ́tà ayọ̀, ẹ̀yin ò tún ṣẹrù ayé mọ́. Agogo ayọ̀ lẹ́tọ̀, lẹ́tà ayọ̀ lẹ máa gbà, ẹ ní gba lẹ́tà ìbànújẹ́. Ó jáde kò wọlé, kò ní jẹ́ ti yín. Ó jáde kò wọlé, bàtẹ́ ẹ̀ lárí, gèlè ẹ̀ lárí, ẹ lọ wo ní mọ́ṣúárì, ẹ lọ wo ní police station, kò ní jẹ́ ti yín. Ojoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ayọ̀ ló máa bá yín. Agogo ayọ̀ lẹ́tọ̀ bá a ṣe sọ, a tún ti ná ìgbára àti ná ìgboro, a lọ sí gúúsù, a lọ sí àríwá. Nítorí kíni? Nítorí ẹ̀yin èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi tẹ́ ń jó ìjókòó ayọ̀. Lẹ́ni ẹ máa gbọ́ oríṣiríṣi, ẹ máa gbọ́ nǹkan tí mo pè ní ọmọ ọlọ́run tó mú gbó ta ló fi jọ, ọmọ ọlọ́run tó mú gbó ta ló fi jọ, tó mú gbó ta ló fi jọ, tó mú gbó ta ló fi jọ. Ẹ gan pa, ètò ṣì ń tẹ̀síwájú. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Lónìí lórí Agogo Ayọ̀, lórí bó ṣe ń lọ, ẹ máa rí nǹkan tí àwọn eléwé ọmọ, nǹkan tí wọ́n ń papọ̀, nǹkan tí wọ́n ń jópọ̀, tí wọ́n fi ń jẹ́ eléwé ọmọ. Ẹ máa rí ìyàtọ̀ tó wà láàrin eléwé ọmọ àti babaláwo. Ẹ dẹ̀ máa rí gbogbo àwọn àṣírí tó wà nínú iṣẹ́ fọganáísà àti ibi tó ti bẹ̀rẹ̀. Ẹ tún wá gbọ́ wíníwíní láti ẹnu bàbá wa Ìfàyẹ̀mí Ọ̀ṣúndàgbònù ẹlẹ́bùbọn. A tún máa fi ìròyìn ayọ̀ àfi tó yín létí. Ẹ gan pa, ètò ṣì ń tẹ̀síwájú. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Ní báyìí ìròyìn ayọ̀ ni ọpọ́n súnkàn. Lákọ̀ọ́kọ́ ẹ gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn. Àwọn ìjọ kérúbù àti séráfù sọ pé àwọn kì í ṣe babaláwo tàbí olóògùn. Àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn odi sọ pé màgòmágó kò gbọdọ̀ sí nínú ètò ìdìbò ti 2011. Ẹ gbọ́ ìròyìn ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn ọmọ ìjọ kérúbù àti séráfù ní ìlú Nàìjíríà sọ pé kẹ́yẹ́ fojú olóògùn wo àwọn ọmọ, pé àwọn kì í ṣe olóògùn. Wọ́n ní àwọn ò ní nǹkan kan táwọn fi tẹ́ ìdí iṣẹ́ tí àwọn ń ṣe. Wọ́n ní Jésù ni àwọn ń pè, wọ́n ní orúkọ Jésù ni àwọn fi ń gba àdúrà. Wọ́n wá rọ gbogbo àwọn ẹlẹ́sìn àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àwọn tí ó ń bu ẹnu àtẹ́lu ìjọ kérúbù pé wọ́n ní kí wọ́n lọ ka bíbélì wọn dáadáa, pé kò sí nǹkan tí àwọn ń ṣe tí àwọn kò rí nínú bíbélì. A wá béèrè lọ́wọ́ àwọn ìjọ kérúbù pé kí ló dé àwọn láwọn ìjọ kérúbù máa ń ṣe nǹkan kan tí wọ́n ń pè ní ètò. Ìgbà míì wọ́n ní mẹ́dìyẹ wa máa já wa mélé ìwà. Wọ́n ní pé láti ìgbà tí ayé ti bá ayé ní ètò ti wà nínú bíbélì. Wọ́n ní kí ẹ lọ sí bíbélì láti ìbẹ̀rẹ̀ tí àwọn májẹ̀mú ti láíláí. Wọ́n lóríṣiríṣi ètò yẹn ló wà níbẹ̀. Wọ́n dẹ̀ sọ pé àwọn là ń kan pé inú ìjọ kérúbù gangan lẹ máa ti rí ẹlẹ́mìí gidi tó máa ń fi èdè fọ̀, pé tó bá ní kéèyàn fèdè fọ̀ wípé kérúbù nígbà mìíràn wọ́n á sọ èdè Haúsá, wọ́n á sọ èdè Ìgbò, wọ́n á sọ èdè tí wọ́n kò gbọ́ pé àwọn gangan làwọn ní èdè. Wọ́n wá ní gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ nípa ìjọ kérúbù, wọ́n ní kó farabalẹ̀ kó lọ ṣe ìwádìí. Wọ́n ní kò sẹ́nikẹ́ni tó yẹ kó máa sọ aburú nípa èèyàn láì ṣe pé ẹ súnmọ́ ẹni yẹn dáadáa. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ. Tí n bá fẹ́ sọ aburú nípa ẹnikẹ́ni, ó yẹ kí n súnmọ́ ẹni yẹn, kí n ṣó ẹni yẹn dáadáa, kí n wò sí ẹ̀, kí n sọ fún ìgbà díẹ̀. Tí n bá wá ti mú lọ́rùn, ọmọ ní arákùnrin àbí arábìnrin yòó, nǹkan tí ó ń ṣe kò dáa. Nǹkan tí àwọn ará ìjọ kérúbù tí wọ́n ń sọ nìyẹn. A tún wá bí wọ́n léèrè pé tí àwọn kérúbù tí wọ́n bá ń sọ̀rọ̀ àbí tí wọ́n bá wọnú ẹ̀mí, wọ́n máa ń sọ èdè kéwú, pé kí ni, báwo ni kéwú ṣe wọnú kérúbù. Ìgbà tí ẹni tí a bá sọ̀rọ̀ tí kò fẹ́ kí a fi ojú òun hàn àbí kí a dárúkọ ohun tó máa sọ ń ṣe ló tó níbẹ̀ lónìí. Kéwú la ó fi wọlé, kéwú la ó fi wọlé, ilé ológo ilé aláyọ̀, kéwú la ó fi wọlé. Bó ṣe dá mi lóhùn nìyẹn o. Àwa náà a máa fi kéwú tẹ̀síwájú lórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Gẹ́gẹ́ bí a ṣe sọ ní ẹ̀ǹkan, gbogbo àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn odi wọ́n ní màgòmágó tàbí nǹkan tí à ń pè ní òjòrò, wọ́n ní kò gbọdọ̀ sí nínú ètò ìdìbò ti 2011. Wọ́n ní gbogbo màgòmágó tá a ti rí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, wọ́n ní ká wáwọ́ ẹ̀ bolẹ̀. Wọ́n wá bẹ̀ gbogbo àwọn tó máa dìbò,
ẹ má tàbó yín ní 500, ẹ má tàbó yín ní 1000. wọ́n ní téèyàn bá ń ta ìbò ọjọ́ ọ̀la ẹ̀ ló ń tà. wọ́n tún wá ń rọ gbogbo olóṣèlú, wọ́n ní gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà, ti gbọ́mọgbọ́mọ tí ọkọ̀ máa gbé àwọn èèyàn lọ sí àjà ilẹ̀, wọ́n láwọn olóṣèlú ló wà ń di ẹ̀, wọ́n láwọn olóṣèlú ló máa ń wá oríṣiríṣi agbára, ló ń ṣe oríṣiríṣi ètùtù tí òṣèlú bá ti dé. gbogbo ẹ̀yin olóṣèlú, Ọlọ́run ló ń fọba jẹ, ọba tó máa jẹ tọ́lọ́run ò lọ́wọ́ ń bẹ̀ àti ìrí ọba náà. wọ́n ní kẹrọra tójú bọlé ológun, kẹrọra máa ṣe ètùtù, ẹ má fi ẹ̀mí aráàlú kẹ́ fi wé ewu. wọ́n dẹ̀ ní kẹ́ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ má ra ìbò. ẹnikẹ́ni tó bá ti ra ìbò ó máa fi ìyà jẹ ará ìlú ni. a ò rí jù bẹ́ẹ̀ lọ lórí ìròyìn ayọ̀ lónìí. gẹ́gẹ́ bí n ṣe ń sọ, ẹ gán pa, ètò ń tẹ̀síwájú. Agogo ayọ̀ ní ń dún, ó ń dún kangó kangó. Agogo ayọ̀ ní ń lù, ó ń lù kangẹ̀kangẹ̀. Ètò tí ń móríyá, ètò tí ń múnú aláìdùn dùn. Ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo. Agogo ayọ̀ ló wọlé yín, ìró ayọ̀ la ó máa gbọ́ o. gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò wa ètò yín Agogo Ayọ̀, tá bá ti sọ ìròyìn ayọ̀ tán àbí nígbà tá bá fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn ayọ̀, a máa ń fún yín láwọn ìtàn kéékèèké kan. ìtàn tí mo bá fẹ́ fún yín, nínú ìtàn yìí ìbéèrè wà ní ibẹ̀. wọ́n ń pe nǹkan ní ẹ̀yọ́nú. nínú Bíbélì gan, wọn Ọlọ́run gbàdúrà pé a rí ẹ̀yọ́nú Olúwa, àtúnwárí ẹ̀yọ́nú àwọn èèyàn. ó wá ní ọmọdébìnrin kan ní ọjọ́ tó ti pẹ́. ọmọdébìnrin wà ní ìlú àjèjì, ó wá lóyún. ìgbà tó lóyún, ọkẹ́ báwo ni ṣe máa ṣe, ìran tí mo ti wá ò yẹ kó lóyún nínú irú ìlú tí wọ́n bá gbọ́ pé ìran tí mo ti wá ó lóyún, àbí pàápàá jùlọ wá bí ọmọ ọkùnrin, wọ́n máa pa ọmọ náà ni. ọmọdébìnrin wa wò títí wá kí ni máa ṣe. ó wá lọ ń ṣe ló wá lọ gbé ọmọ ẹ̀, ó wá lọ ju ọmọ sí inú omi, ó wá sá padà lọ sí ilé. ìgbà tó wá ju ọmọ sórí omi láti ààfin ọba, àwọn ọmọ ọba bá ń ṣeré, wọ́n bá dédé rí ọmọ kékeré, wọ́n bá rí lórí omi, wọ́n bá wo ọmọ pé ta ló wá ju ọmọ kékeré tó dáa báyìí, tó wá jù sí orí omi. wọ́n bá gbé ọmọ kékeré yìí, wọ́n bá gbé wọ ààfin. ọmọ tí a ń yùnù ó wá di ọmọ tó ń wọ ààfin. wọ́n wá ní ọmọ ẹ̀ sì kéré, ó yẹ ká lọ wá èèyàn tó jẹ́ pé a lè bá wa tọ́jú ọmọ yìí. ìgbà tán lọ tán bọ̀ wọ́n wá lọ gbé ìyá ọmọ yìí gangan. wọ́n ní ìyá ọmọ yìí gangan ló máa bá wọn tọ́jú ọmọ yìí. nǹkan tí mo wá rí nínú ìtàn yìí ni pé ṣé rí ìyá ọmọ yìí, wọ́n wá gbé sí ààfin ọba, sínú ọlá, sínú ọlà. wọ́n tún wá ń san owó fún wípé kó máa tọ́jú ọmọ tó ti inú ara ẹ̀ bí. ìyẹn làwọn olóyìnbó máa ń pè ní uncommon favour par excellence. ẹ jẹ́ kí n tún sọ lẹ́ǹkan, uncommon favour par excellence. ìyẹn wọ́n ń pè ní ìyọ́nú ayé tó lágbára gidigidi. mo wá ń fi wákàtí ọ̀wọ̀ yìí, mo wá fi ń gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko àti ní ẹ̀yìn odi. ìyọ́nú, ẹ máa rí ìyọ́nú Ọlọ́run, ẹ rí ìyọ́nú èèyàn, ẹ rí ìyọ́nú lọ́dọ̀ ọmọdé, ẹ rí ìyọ́nú lọ́dọ̀ àgbàlagbà. nǹkan tẹ́ ẹ bá jùnù, Ọlọ́run á bá yín yí padà, á fi ìyọ́nú á gbé wá bá yín nílé. gbogbo bí tí ẹ bá ń wọ, ògo Ọlọ́run lọ́lọ́ máa rí nínú ilé ayé yín. ṣé rí ìtàn tí mo wá sọ yẹn, ìtàn yẹn wà nínú Bíbélì. ẹni tó bá mọ ìtàn yìí kó sọ ẹni tí ìtàn yìí tí ó ṣẹlẹ̀ sí, ẹ kó wá sọ ibi tí ìtàn yìí tó wà fún wa nínú Bíbélì. ẹ̀bùn kàǹkà ló wà. ẹ fi ánsà yín kí ẹ fi ṣọwọ́ sí mi lórí agogoayo@planetimage.co.za, agogoayo@planetimage.co.za. ẹ gán pa, ètò ṣì ń tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀. ọ̀rọ̀ kan wà nínú Bíbélì. Ọlọ́run ní òun lòun pèsè ewé àti egbò fún lílo àwa ọmọ ẹ̀dá. Agogo Ayọ̀ wa lọ sí ìlú Òṣogbo, a lọ bá àwọn eléwé ọmọ sọ̀rọ̀, a bá ìyá wa FALILAT AGBOLUAJE sọ̀rọ̀ lórí iṣẹ́ ewé ọmọ. ẹgbọ́n tí wọ́n wí.
káàbọ̀ padà sábàlá bó ṣe ń lọ lórí ètò yín ètò wa Agogo Ayọ̀. Ìlú Òṣogbo la ṣì wà ní olú-ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Yorùbá bọ̀ wọ́n ní kágbàdo tó dáyé kinní kan ládìyẹ ń jẹ. Kétò ìmọ̀ ìṣègùn ìgbàlódé kó tó dé ṣe bí nǹkan kan ṣáà ni àwọn èèyàn wa ń lò nílẹ̀ Yorùbá. Ẹni tá a máa fi ọ̀rọ̀ bá jẹ̀wọ̀ lórí ètò lónìí ó ní màmá wa Alájà AGBOLUAJE FALILAT AGBOLUAJE ní ìlú Òṣogbo ìyé olówó ọmọ. Màmá ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣá náà ni ó mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń lù ní ó mọ̀ dún. Màmá tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn eléwé ọmọ kí ló ń jẹ́ eléwé ọmọ gan? Àwa yìí náà ni nǹkan ìbílẹ̀ ni la sì bá láyé láàlá sì ń ṣe lówó Ọlọ́run sì kọ́nà kọ́ máa bá wọn lára mu. Tá a bá ń sọ̀rọ̀ nípa ewé ọmọ torí kó bá lè yé àwọn èèyàn wa tí wọ́n ń wò máa ń lé kí ni àlàyé tẹ́ lè ṣe fún wa lórí nǹkan tó ń pè ní ewé ọmọ? Ṣé fún ọmọ kéékèèké nìkan ni àbó wà fàgbàlagbà náà? Ó wà fọmọdé ó wà fàgbàlagbà, ìtọ́jú ara sì ni tó ṣe pàtàkì ju àmúṣọ́ọ̀kì à ń lo kóró kò dàbí èyí. Àbáláyé ni adúpẹ́ màmá wa àgbò ní tán lórílẹ̀. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa àgbo kíkì ó dàbí ẹni pé àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lo àgbo mọ́ torí nǹkan ti ń yí padà. Kí lẹ rí sọ sílẹ̀? Tá a rí sọ sí ni wípé àwọn tí wọ́n bá fi wò láti kékeré tí wọ́n ṣẹ́kù wọ́n gbà pé òun ni bàbá àgbo tàwọn òyìnbó, wọ́n gbà pé òun ni tòró náà làwọn náà míìsì pọ̀ mọ́ra wọn tí wọ́n ń fi kẹ́míkà sí, kò sí ẹni tí ò lè mú. Tá a bá sọ̀rọ̀ nípa ewé ọmọ ó bẹ̀rẹ̀ láti ọmọ òòjọ́ báyìí àwọn èèyàn wa ti máa ń fún wọn ní àgbo mu. Ayé ìsìn àwọn onídókítà onímọ̀ ìṣègùn wọn ó sọ pé ẹ wá o ọyàn nìkan ni ká mọ̀ fọ́mọ mu o. Kí lẹ rí sọ sáàrin? Tá a rí sọ sí ni wípé àwọn tí wọ́n ń sọ pé ọyàn nìkan ni wọ́n mọ̀ fún wọn mu wọ́n ti wá bá wa náà tí wọ́n ti wá gbà díẹ̀ lọ́wọ́ wa tá a fún ẹ ní díẹ̀. Àgbo yìí ló ṣe pàtàkì jù ó ní ó ti àrùn jáde ní gbogbo ara èèyàn pátápátá. Àwọn náà ti wá bá wa bí àwọn ọlọ́mọ ńlá ni bí àwọn míì tí ń bẹ ní general ni wọ́n ń wá bí tí wọ́n wá ń gbà díẹ̀ lọ́wọ́ wa. Màmá wa ẹ jẹ́ ká wá wò ọmọ òòjọ́ ṣe é mọ̀ pé tí nǹkan bá ń ṣe ọmọ òòjọ́ kò lè lanu wípé nǹkan báyìí ló ń ṣe mí o. Ní ilẹ̀ tó dẹ̀ mọ́ lónìí àwọn dókítà onímọ̀ òyìnbó wọ́n ti mọ̀ pé ok tí wọ́n bá gbọ́ ọmọdé hospital wípé wọ́n á ṣe àyẹ̀wò fún irú àyẹ̀wò owó gan lẹ́yìn eléwé ọmọ máa ń ṣe fọ́mọ tẹ́ fi mọ̀ pé nǹkan báyìí ló ń ṣọmọ. Bẹ́ẹ̀ ni bí wọ́n bá gbọ́mọ dọ́dọ̀ tèmi ní ìsìn àrùn tí ń ṣe mo ti dá àmà láre láì jẹ́ pé mo lo nǹkan kankan sójú mi mo ti mọ tí sọmọ báyìí ti pé kíní báyìí níbẹ̀ rárá ọmọ yìí nǹkan báyìí láàmú tá a fi ṣètò rẹ̀ Ọlọ́run sì ń gbà fún mi. Màmá ẹ sọ pé ẹ máa mọ̀ tí wọ́n bá ti gbọ́ ọmọdé ṣé ọ̀rọ̀ táwọn Yorùbá máa ń sọ pé nǹkan tágbà fi ń jẹ̀kọ abẹ́wé ló wà. abẹ́wé ló wà abẹ́wé là lè túmọ̀ gbogbo ẹ̀dẹ́lẹ̀ fún yín àwa la mọ tí wọ́n ti kọ́ wa láti kékeré tábà mú àgbo alẹ́mú débi 20 àti 25 fún ọmọ kò sì ní irun ná gbogbo títí ń ṣe títí ọ̀tọ̀ la wọ́n mọ fóònù wa ni pé kíní ìmọ̀ ti rí bẹ́ẹ̀ bàbá mọ́. Wọ́n tiẹ̀ ní pé láyé ìgbà kan màmá wa wọ́n ní àbíkú tó ń dà wọ́n láàmú gbà yẹn ó pọ̀ wọ́n ní àìgbà abẹ́rẹ́ àjẹsára nǹkan tó ló ń fà màmá wa kí lẹ rí sọ sílẹ̀. kì í ṣe abẹ́rẹ́ àjẹsára ní ń fà á ẹlòmíín ìpilẹ̀ṣẹ̀ ilé bàbá rẹ̀ àbíkú ló ń yọ wọ́n lẹ́nu jù tọ́lọ́n báyìí ti gbé wọn pàdé àwọn bàbá wa tí wọ́n jó lóòótọ́ ní jọ́hún àbíkú wọn ò dúró níbi wọ́n bá lọ rí kinní mọ́ tí òfin ní kú mọ́ tọ́ bá kọ̀ọ̀la tí ó kù tí wọ́n bá débẹ̀ ayé ni ó wà kò ní kú ní tí wọ́n fi ń so wọ́n mọ́lẹ̀ láwọn àbíkú níjọ́ ọjọ́ wọn àná àwa mọ̀ só ti yé yín ṣùgbọ́n bí wọ́n bá wá débi kinní wọn àbí ó ń pé ń da ọmọ láàmú ńlẹ̀ẹ́lẹ̀ ló ń bí tọ́fẹ́ kú tí wọ́n tẹ̀ pé ọ̀rọ̀ kò ṣeé sọ mọ́ fún un wọ́n wá bí wọ́n pé kí ni bó wọ́n rí nǹkan mọ́ fún un tí òfin dákẹ́ wọ́n sì lọ bẹ̀ wọ́n lọ yóò sì dákẹ́ ṣùgbọ́n tí wọ́n ti débi kinní wọn àbíkú wọn ò ní lọ. Màmá wa ẹ jẹ́ ká wá wò ọ̀tọ̀ léléwé ọmọ wọ́n tún máa ń pè yín lórúkọ kan wọ́n á ní àwọn elékulẹ́jà ẹgbẹ́ mi ní jẹ́ elékulẹ́jà. etí jẹ́ elékulẹ́jà ni orí ẹyẹ ń igba àtọ̀kan sí ni torí díẹ̀ ní bẹ́ẹ̀ mi sí igba àtọ̀kan lẹ́yẹ tí ń bẹ nínú igbó
igba àtọ̀kan legbò tá à ń tà yìí igba àtọ̀kan ni ewé igba àtọ̀kan ni 200 àti ẹyọ kan ní so ti yé eyín sẹ̀pọ̀ lọ́n lọ́ dá wọn sínú ìgbẹ́ tá a báyìí ti mú orí ẹyẹ yìí táwọn tó jẹ́ bàbá wa tí ẹ bá ti wá bá wa rà ní tí wọ́n fi ń ṣe ọlọ́run sí nǹkan ọmọ jẹ́ so ti yé eyín ọ̀ ń jẹ́ tẹ́ lórí ẹran oko ọ̀ ń jẹ́ fún wọn náà ló fi di pé àfìdí ògbóǹtagì ń jẹ tọ́ra àwọn tó bí wa náà wọ́n gbélé alọ́. àmọ́ tẹ́ bá ń sọ̀rọ̀ nípa orí ẹyẹ nìkan a ti rí oríṣiríṣi nǹkan níbẹ̀ bá a ti rórí ọ̀bọ la rórí àǹtà la lórí oríṣiríṣi èwo lẹ tún fún àwọn èèyàn náà sí. àfi ń ṣètẹ́jú ara ni ẹni tó bá gbàgbé níjọ́hun tó gbà bá bí i tí a kà tẹ̀ pé wọ́n forí ẹ̀ gba pààrọ̀ tí ẹni wọ́n forí wọn gba pààrọ̀ ní ìsìnkú ọlọ́mọdé wọn forí tí ń gba pààrọ̀ tó bá súnmọ́ àwọn àgbà wọ́n sọ fún ni wípé orí ìkíní là á lò fún ọ tí wọn náà fi jánà yóò sì jánà bí wọ́n ti rí tí ò ní sí wọn wá tí ò ní wá wò wọn. ẹ wá jẹ́ ká wo nǹkan kan màmá wa tá a bá ń sọ̀rọ̀ nípa ayé tó yí padà ǹjẹ́ àwọn èèyàn wa gan ṣé wọ́n sì ń lo àwọn nǹkan tẹ́ ń tà níta yìí. wọ́n ń lo mọ̀nà òòló là ń tà báyìí mi bá gbé 40,000 dé sọ̀wá ìlú òní ní tí ó fi ra kò kúnnú pólíbàgì kò dé làjì pólíbàgì tá a sì gbé wa wọlé tí ó ti yé yín wọ́n ó rórí ẹyẹ orí ẹyẹ oní 15,000 ń bẹ ń gbà wá odidi ẹyẹ kan 15,000 ń bẹ ń gbà wá so yé yín wọ́n sì lè ké méjì ní olò ẹ mọ̀ pé 30,000 nù yóò tún lódidi igún ẹgbẹ̀rún márùn méjì 40 ti pé kó tó wá lọ rè èròjà yòókù níṣó adìẹ níṣó ẹran tí ẹ báyìí ti lè lò fún lágbára olúwa ọlọ́run ò ní kọ̀ fún wọn kọ̀kọ̀ fún wọn ń gbà fún wọn ni. bàbá màmá ẹ jẹ́ ká wá wo ìṣẹ̀ṣe àṣà àti ẹ̀sìn ó dàbí ẹni pé gbogbo kínní ti ń parun nílẹ̀ Yorùbá kí ló fà á kí la lè ṣe sí tá a fi jẹ́ pé gbogbo kínní ò ní parun. tá a fi lè ṣe sí ni wípé. màmá akẹ́ tó wá dáhùn yẹn mo fẹ́ kẹ́ ẹ bá a wò lẹ́yọ kọ̀ọ̀kan kí ni ìṣẹ̀ṣe kí lẹ̀sìn kí làṣà. ìṣẹ̀ṣe wa ni wípé ayé la bá fá ayé la bọ́rùn mi là ayé la báwọn oníṣàngó ọ̀sán gangan ni àwa mùsùlùmí ńlá gba ẹ̀sìn àti gbàgbọ́ àwọn onífá ni àwọn mọ́tẹ̀lú Ìbàdàn àwọn ọlọ́sùn obìnrin lọ́tẹ̀lú ilẹ̀ yìí ṣe hàn pé ogun ìjà ńlẹ̀ yìí ogun èsì ìjà ńbàdàn náà àwọn onífá ni wọ́n tẹ̀bẹ̀dó tógun bá ń bọ̀ arábà lókè kọ́ mọ́ ọ̀bọ̀ ni ńgbọ̀ bá dé ẹnu odi ogun wo dúró ni bẹ́ẹ̀ náà sì nílẹ̀ náà èyí tó tẹ̀lé ìlú obìnrin ni Iléṣà ló ti wálẹ̀ Ọ̀ṣun Òṣogbo tí wọ́n ń kíbò sí wọn ò sì lè parun táyé èdè ọ̀run mọ́ kò ṣeé ṣe torí àwa lọ Mọ́kà a sì dé Mọ̀dínà adé gbogbo ẹ̀ wọ́n ń sọ fún wa báyìí wípé ńgbà tánàbí jagun tó ṣẹ́gun olóòṣà ni ìyá tó bí ànábì Muhammad pé ká mọ̀ tàn ara wa jẹ mọ́ nígbà tó kékékéké tí ìyá rẹ̀ ṣẹ̀gbá tiẹ̀ só ti yé yín ló tó di pé àwa náà ń lọ Mọ́kà à ń lọ wo ibi tí àwọn baba ńlá wa tí wọ́n gbógun dé ńjọ́ kìnínní àná ìlú kan ń bẹ ní Mọ́kà wọ́n ń pè nílẹ̀ Bádàrí ńgbà tèmi lọ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ti lọ ni wọ́n sọ wá kalẹ̀ níbẹ̀ ibẹ̀ ń oorun kókó ni àwọn tí ń bẹ́ẹ̀ bèkísà wọn ń wọ̀ wọn ò lè ṣoríire mọ́lẹ̀ Bádàrí dáadáa só ti yé yín nígbà táwọn bí sì jagun làbá tẹ̀lé lẹ́yìn láfi tẹ̀sùbá àtàwọn fàyè gbogbo wa ara olóòṣà láti jáde kẹ́ ẹ má jẹ́ wọn máa tàn wá àwọn tó jẹ́ mùsùlùmí àwọn Ìlọrin níjọ́ kìnínní àná àwọn ni wọ́n kó wá fún wa pé káwa náà máa ṣe mùsùlùmí àwọn náà ti gba tànábì Muhammad lọ́jà káwa náà gbà sallallahu alaihi wasallam lọ́jà àgbà èmi ní ìsìn ilé bàbá ìyá mi nísàlẹ̀ bẹ́hùn ilé òkun mẹ́ẹ̀bù olóòṣà ńlá ni wọ́n omi kànga bẹ̀bẹ̀ bá gbé kaná níjọ́ òun kò ní í jiná kò ní í gbóná yóò tó tutù síbẹ̀ ni so ń yé yín ṣùgbọ́n àti mùsùlùmí dé kálukú ọgbà. tó bí ó ṣe rí nìyẹn lábala bó ṣe ń lọ lórí ètò yín ètò wa Agogo Ayọ̀ ètò sì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ. ẹ kú ìjókòó ayọ̀ ẹ̀yin aráalé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó ayọ̀ ayé ò ní yẹ ìjókòó ayọ̀ nídìí yín èṣù ò ní yẹ ìjókòó ayọ̀ nídìí yín ẹ̀ṣẹ̀ gángan kò ní yẹ ìjókòó ayọ̀ nídìí yín abala bó ṣe ń lọ náà láti wá fẹ́ mú bàbá wa Ifáyẹmí Ọ̀ṣúndàgbònú
ẹlẹ́bùbọn wá fún yín lórí abala tó jẹ́ ọ̀rọ̀ ìyànjú. Nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ní ẹnu, wọ́n ní ẹnu là ń bọ ní Ifẹ̀. Ẹ gbọ́ ohun tí wọ́n wí. Wọ́n rí ṣògbè, gbè náà ṣe ọ̀wọ́n rí. Ẹnu jẹ́ ọ̀kan pàtàkì lára ẹ̀yà tí Olódùmarè dá ní ibodè ẹnu, ibẹ̀ ni ahọ́n wà. Tí ẹnu kò bá ti ṣe ojúṣe rẹ̀, ara ò lè gbérí. Nínú ẹsẹ̀ Ifá kan, Ọ̀ṣàgúnléjà, ó ní ogún iṣu kọ, ọgbọ̀n ewùrà, òun ni a fi káwọ̀ délé. Ìsákúsá, òun ni wọ́n ń ságùn wọn nílé alára. Ìwọ̀kuwọ̀, òun ni wọ́n ń wọ̀gùn wọn òkè ìjérò. Ibi tó bá wo ológun, òun ní ságùn lé bàbá rẹ̀ sí. Adífá fún ẹnu ń ti kọ̀lé ọ̀run bọ̀ wá sáyé. Wọ́n ní kí àwọn ọmọ aráyé, wọ́n ní kán rúbọ. Ìgbà tí ẹnu kọ̀, ẹnu ò jẹ. Ẹnu kọ̀, ẹnu ò mu. Apá kò ṣeé gbé, ẹsẹ̀ kò ṣeé gbé, gbogbo ara ó di wọlọjọ. Nígbà tí ẹnu gba oúnjẹ, nígbà náà lápá tó ṣeé gbé, nígbà náà ló ẹsẹ̀ tó ṣeé rìn, ni wọ́n fi ń sọ wípé ẹnu ni àbá máa bọ. Nínú ẹsẹ̀ Fámi, Ifá sọ wípé ẹnu aráyé lẹbọ. Nígbà tí èèyàn bá kó ẹyàn lẹ́nu jọ, tó bá ṣèjẹ, tó ṣèmu, tó ra ọtí, ẹni tá a jẹpo ẹ̀, tá a jiyọ̀ rẹ̀, a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ ní búburú. Ṣùgbọ́n ẹni tó bá jẹpo èèyàn, tó jiyọ̀ èèyàn, tó jẹ ata èèyàn, tó tún ń perí ẹni láìda, epo àti iyọ̀ mi yóò máa bí ọ̀hún. Ìdí ẹ̀nu tó fi jẹ́ pé ẹnu là ń bọ nífẹ̀ẹ́, ẹnu ènìyàn là ń bọ. Gbogbo àsè tá a máa ń ṣe lọ́dọọdún, tá à ń kóyàn lẹ́nu jọ láti lè fi bọ ẹnu aráyé ni. Torí pé ẹnu ṣe pàtàkì. Kí ẹnu máa wí ọ̀ràn ẹni níre. Kan tí aráyé bá ń fẹnu wí nípa èèyàn, ó máa ń ṣẹ mọ́yàn lára. Ìdí ẹ̀nu tí wọ́n fi sọ wípé ẹnu lẹbọ. Pé tí èèyàn bá ti jí, ó ní láti fún ẹnu ní oúnjẹ rẹ̀, ó ní láti gbẹbọ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Ṣùgbọ́n tí ẹnu bá kọ̀ tí ò gba oúnjẹ, wàhálà dénú. Ìdí ẹ̀ni tó fi jẹ́ pé apá ò ní ṣe é gbé, ẹsẹ̀ ò ní ṣe é gbé, gbogbo ara ò sì ní ṣe é rìn nígbà tí ẹnu bá kọ̀ tí kò ṣe ojúṣe rẹ̀. Àwọn nínú ọ̀dọ̀ ẹnu náà ló ń gbé. Ọ̀rọ̀ tá à ń sọ jáde, àwọn ló jẹ́ ká lè máa sọ. Tí a bá rí àwọn ò lè, gbogbo nǹkan tá a fẹ́ sọ àní lè sọ. Tí àwọn bá rọ́, ó di kí ọ̀rọ̀ kó mọ́ ṣe é gbọ́. Tí àwọn bá yè, ó di kí èèyàn máa gbọ́ ohùn ara èèyàn dáadáa. Ẹni táwọn rẹ̀ bá rọ́pọ̀, wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ. Àìsàn míì sì máa ń gbà yàn ní àwọn tá à ń pè ní ẹ̀gbà, máa ń gbà wọ́n lóhùn. Ẹni táwọn rẹ̀ bá ti rọ́, yóò máa sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́. Torí bẹ́ẹ̀, ẹnu àti àwọn ó ṣe pàtàkì púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹsẹ̀ Ifá ló tọ́ka sí díẹ̀ tí a lè mú lára rẹ̀ òun lélẹ́yìí. Àwọn kérúbù ló sọ pé kéwú la ó fi wọlé, kéwú la ó fi wọlé, ilé ológo, ilé aláyọ̀, kéwú la ó fi wọlé. Mo wá ń sọ pé kéwú la ó fi parí, kéwú la ó fi parí, ètò Agogo Ayọ̀ yìí ó tòní o, kéwú la ó fi parí. Ẹ kú ìjókòó ẹ̀yin aráalé, gbogbo ẹ̀yin tí ẹ bá wa bẹ̀rẹ̀ ètò, tí ẹ bá wa parí ẹ̀, inú wa máa nù. Tí kò bá sí ẹ̀yin,
kò sí àwa àríjù báyìí lọ lórí ètò wa ètò yín Agogo Ayọ̀. Ojoojúmọ́ ayọ̀ lẹ máa rí, ojoojúmọ́ ẹ ò ní rí ẹkún, ẹ ò ní rí ìbànújẹ́, ayọ̀ ló máa jẹ́ ti yín lóòrèkóòrè àti ní ìgbàkúgbà. Àríjù báyìí lọ lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó dìgbà ìpàdé wa bí oyin.